ó mọ akatira wọ́n sọ pé yẹ̀dúlù nígbà táwọn ò tí ì dá nǹkan àwọn olùgbé amẹ́ríkù ní kíní ẹ̀jẹ̀ báwo ni sáàsù ṣe mọ̀ ẹ̀gbẹ́ ń sìn èèyàn lè lajú kó mọ ọkàn ẹ̀ lè má sí mẹ́ ó sì mọ pé nǹkan mi sáàsù wà kọ̀ rẹ̀ jẹ̀ ìyẹn ìsáàsù yìí mọ kọṣẹ́ sójú bọ́ọ̀dù pé ṣé o mọ tó kàyà tó ń kà yóò tuntun pé ìkàgbé yóò tuntun pé yóò tuntun kàbùkà yẹn pé ìgbà tó wá tó kọ̀ rẹ̀ tiẹ̀ yóò wá dàbí idán pé báwo ni sáàsù ṣe mọ̀ ṣé sáàsù tó ti mọ pé tẹ́lẹ̀ bá ti wá ilé ló gbọdọ̀ wà kó lò fílẹ̀ yẹ̀tọ̀ lò kó lò kẹ́límà tí ń tẹ̀dọ̀ lò ẹnu ò ti kìíní yẹn dáadáa èèyàn lè fi máa fa àgbà tó ń sọ̀rọ̀ àbú honestly mi ìmọ̀ gbogbo mi tó ti ń sọ àmọ́ tẹ̀dúlù tó sọ yìí irọ́ ni kò yẹ kó lò bẹ́ẹ̀ alókọ́ yìí tó ìmọ̀ nìyẹn ó ní kó lò fún ìlé gbogbo iṣẹ́ kan ẹ̀rí yẹ̀dúlù tí ń dá lórí aláhùsúlì amẹ̀lẹ̀ lórí ṣíṣẹlẹ̀ iṣẹ́ kan ó ń dá lórí ṣíṣẹlẹ̀ iṣẹ́ kan bí kí ni ìzámẹ́ni máàbì ìzámẹ́ni máàbì lásìkò tó ti kọjá lọ ìrìnàpẹ̀ ní kí ni fíìlù máàbì so ká di àyàn mú dáadáa á padà mọ̀ ṣe kí ni á padà túmọ̀ àpàdé iwájú ẹjá sáré ṣe àlàyé fíìlù mọ̀tọ́rì yẹn láàrin ìṣẹ́jú bíi díẹ̀ náà á mọ̀ pé àṣẹ nǹkan kan náà ní èyí àlùfíìlù mọ̀tọ́rì fíìlù èyí tí à ń ṣe lọ́wọ́ àbí tá a padà máa ṣe ìyẹn ni present tense or present continuous. Tó ti yé báyìí àlùfíìlù àlùmọ̀dọ́rì ó lè bá aṣọ analysis eléyìí kékeré yìí àlùfíìlù àlùmọ̀dọ́rì a rí àwọn nǹkan mẹ́rin tó jọ pa wọ́n pọ̀ alif and lam alif and lam ثم ذكر كيلوكو مفرد so a bá ti rí báyẹn a pín ṣe ni ò sálì fàlàmù sí níbi tó wá jẹ́ kí ni ò fẹ́rin ló lè mọ̀ dọ́ ṣe tàbí ọ̀rẹ́ àmúdọ́rí yóò jẹ́ kí eléyìí lásán táwa la ń fi parí wàláhì wọn mú olú ẹlòmíì kára àfẹmọ dápọ lù torí káwọn ọmọ náà kà lù ìmọ̀ mú olú ẹlòmíì lè ṣàlàyé yẹn rárá ẹ ló jẹ mọ́bù tẹ́lẹ̀ náà bọ́ náà bọ̀ náà nígbà tó wọ́n ẹ wá jẹ́ ìpínlẹ̀ nígbà ọba máa ń jẹ́ ìlú tó bá jẹ́ náà káàkiri àyè wọ́n á fẹ́ lọ sí àlùfáà agsilu yadi ẹ jẹ́ kọ́kọ́ fún wa ní kóòdì kan náà tá a ní fi dààmú bí fíìlù mùdọ́rì gan ó lè yẹ lómi ìjùmọ̀ dídá tí ń sọ látẹ̀ kan lọ àmì mẹ́rin kan wà tá a fi máa ń dá fíìlù mùdọ́rì mọ̀ àmì mélòó mo pé àmì mẹ́rin ó ní àwọn ó ní wọ́n máa ń pè ní anaitu alif nun ya ta wọ́n ṣe kí ni wọ́n bá wa try láti sọ di odidi wọ́n náà ń pè ní anaitu ẹ̀rẹ̀ yẹn anaitu alif ẹni tó bá ń sọ̀rọ̀ tó jẹ́ nìkan ọmọdé o alifu ẹnìkan tó ń sọ̀rọ̀ nun fáwọn tó pọ̀ yá fún third person tí ò sí ń bì tá fún ẹ̀ńtà àkọjú sí tí ẹ̀ bá ti gẹ́ẹ̀tì eléyìí nígbà tí ó jẹ́ ọmọ mọ̀ pé ó lè mọ̀ bẹ́ẹ̀ ni alhamdulillah so kanote alif fẹ́ni tó ń sọ̀rọ̀ nun fáwọn tó pọ̀ yá fẹ́ni tó sì ń bì tá fẹ́ni tá ń bá sọ̀rọ̀ tá a dojúkọ kálíbà mọ́ a sọ pé agsilu yadi àti rálíf àbára rálíf agsilu yadaya ẹ̀wọ̀n nǹkan mo sì ń wò wáyò agsilu yadaya mò ń fọ ọwọ́ mi mò ń fọ ẹ̀ pé yàtọ̀ sí mo fọ mò ń fọ kọ́pìyàn pé Abdulrahman náà kí ló ń ṣe mò ń fọjọ́ ni agsilu yadaya ní fọjọ́ irú eléyìí sìn a sọ pé fíìlù mọ̀dọ́rì alifu ní kí ni o ní tẹ̀ tó ń sọ̀rọ̀ agsilu ẹ mọ̀ pé sìn mò ń fọ yẹn ọ̀rọ̀ ẹyọ kan náà àbọ̀rọ̀ méjì
Axel. Ó ti dọ̀rọ̀ méjì. I ọ̀rọ̀ méjì. àti wash. So eléyìí sìn àlìfíìlù àlìfáìlù ti wà ń bí ọ̀rọ̀ yọkan yìí. Kí ni ó tẹ̀lé báyẹn yàdá yí àmọ̀ fún olùbí yìí Yadayya. òun ni pátí àti yẹn gbà ń bẹ́ yẹn tó yẹ báyẹn Now. so kí ni yàdá yí àmọ́ ń fọwọ́ mi méjèèjì kí ni yàtọ̀ láàrin yàdá yí àti yádì yádì mò ń fọwọ́ mi nìyẹn bóyá ọwọ́ kan ló ń fọ̀ yàdá yí ọwọ́ mi méjèèjì. Now. Now. So a lè kọ́ fúnra wa axel yẹ́dì àbúyẹn wa I'm washing my hand. Màá tún wá gbé wá pé axel yàdá yí so ẹ má jẹun fún yín lórí ìjó so ó ní axelu yàdá yí mò ń fọwọ́ mi méjèèjì a rí pé kí ni o ìlà nóòtì ń bi ìparí fíìlì eléyìí kí sì ìlà nóòtì ń bi ìparí fíìlì má dí. Dómọ̀ lélẹ̀ gbà. Then fíìlù mọ́dí máa ń gba fatia. Fatia. Àbí tá tani. Ó ti yé báyẹn tó eléyìí ń sìn yóò gba ìpìlẹ̀ ẹni kó gba dómọ̀ àmọ́ tí kankan bá ti lọ wọlé tọ̀ àwọn irinṣẹ́ kan máa ń bẹ́lẹ̀ yìí ṣiṣẹ́ ó máa bá fíìlì mọ́ fíìlì lọ́rí òṣìṣẹ́ àwọn irinṣẹ́ yẹn wá lè fà á kó gba fatia ó sì lè fà á kó gba sòkun. Ó ti yé báyẹn. Kó lọ dàbí mọ́gí. So ní tí ó kàn ní fi jọmọ́ dí mọ́ra lọ́wọ́ ni pé ìtumọ̀ ẹ̀ àti bóun ṣe gunra wọn tiẹ̀ àti gẹ́tẹ̀ báyìí. Dájú yóò fẹ̀ débi pé èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ní tí mò ń tú yẹn náà mo gbọ́dọ̀ mọ̀ bí mo ṣe fẹ́ ṣàlàyé. Àbísí lù yàdá ìyà mú ọwọ́ mi lójú. Nínú àpẹẹrẹ tá a fi mọ́ dá fíìlì mọ̀tọ́rí òmò àti rí alif. Ẹ wo nọ́mbà 2 náà. Albasu fìyàbì mò ń wọ aṣọ mi. Wọ́n tó lo alif náà bí. Èyí tó tẹ̀lé nal'abu nun kí mo sọ pé nun ni yóò máa ṣiṣẹ́ fún púrà èèyàn púpọ̀ jámù. Nal'abu bil qurrati à ń play bọ́ọ̀lù à ń fi bọ́ọ̀lù ṣeré. Nal'abu bil qurrati à ń gbá bọ́ọ̀lù àwa wo àwa tá a kọ̀ pé nùnù nìyẹn kódà pẹrẹ kó tá yóò fi parẹ́ àwọn àpẹẹrẹ mẹ́rẹ̀ẹ̀rin náà kò yí padà rárá. Ẹlẹ́ẹ̀kẹrin namshi fil hukuli kí ni yàtọ̀ láàrin al-hukul bil-ayn àti al-hukul bil-ha àwọn lè bá a ṣe yàtọ̀ ẹ̀. Network tọ̀dọ̀ mi ti sá lọ àkáyẹn ẹ̀yàn. Ó ti sáré padà ẹ má sá lọ à ń gbọ́ yín. Network tọ̀dọ̀ mi ti sá lọ kí lẹ sọ́nsìn sí wa náà. Kí ni yàtọ̀ láàrin al-hukul tó wà níbi nọ́mbà 4 yìí àti al-hukul pẹ̀lú àyìn? Al-hukul. Ẹ ò gẹ̀tẹ̀. Iṣẹ́ tó lè dára bí ok ẹjẹ̀ ń sáré kan fún un. A bá sọ pé akilu nǹkan kí ni wọ́n pè ní akilu? Al-akilu wisdom jámù tiẹ̀ ní kí ni o plural ẹ̀ ní ukul. Wọ́n sọ pé ó jẹ́ pé ìwọ tó bá fẹ́ pe kéwú o gbọ́dọ̀ rí pé dáadáa. Makharijul huruf a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá ń fi ha pé àyìn fún mi ohun tó ń pè yẹn náà lè mú ọmọ tú ìwọ ló mọ rògbà láìmọ̀kan lè ní ìwọ lè sì mọ tó ń pè. Akilu eléyìí kí ni o òun ni ọgbà oko jámù tiẹ̀ náà jẹ́ hukul ẹ̀wọ̀n kan sì ṣó ti máa yẹn ẹgbẹ́ ní ẹni tí wàá. Assalamualaikum ṣá ṣé ọgbà oko yàtọ̀ sí àdíkọ̀ àbí? Náà ni gbogbo àdíkọ̀ hukul bustan àmúkàn nígbà tá a mọ̀ lò á mọ̀ change ẹ̀ síra wọn ni. Náà. So ló jẹ́ pé ọ̀rọ̀ ẹyọ kan bá wa ó lè ní synonyms bíi 50 40 ọ̀rẹ́ ètò ní 200 ṣé báyìí so àmọ́ kì í ṣe kí ẹ̀ ha gbogbo ẹ̀ kí ẹ̀ ṣáà ti ha bíi mélòó kan. Ẹnìkan wá fẹ́ lọ sí àyè ìtú ilé tó ní namshi fil hukul àárín inú làákàyè àní sí tí wọn náà dẹ̀ tún yẹn dẹ̀ dá ìsáàlù akọ́ ni
kí n tó ti fi ìdá òkú àárín nínú kí ni o nínú oko àti rí nùnù náà tó ti yé báyẹn ó di méjì ó kù yá àtàwọn wá àbí ó ní yámbáhùlkẹlìbù yámbáhùlkẹlìbù ajá ṣe kí ni o ajá ń gbó ajá ń gbó ajá ń gbó ẹ pé lè sìn akàrí kí ni fíìlì àti fáìlì nìkan ọ̀rọ̀ dẹ̀ pé yámbáhùlkẹlìbù ajá ń gbó yẹntẹ́bihul hàrìsù yẹntẹ́bihu hàrìsù alharisu ọlọ́dẹ yẹntẹ́bihu ó wà talat wọ́n sọ pé ìntẹ́bi tají ìntẹ́bi tají tó kọ̀mándì ni yẹntẹ́bihu hàrìsù ọlọ́dẹ yóò ṣe kí ni kò sùn tají ẹ̀wòyà àti ríyà náà òkúta takulu libintu ọmọbìnrin náà ṣe kí ni ó ń jẹun obìnrin náà ṣe kí ni ó ń jẹun ẹlẹ́ẹ̀kẹjọ ńbẹ ó ní tẹ́zibúlù àlùwàrdà òdòdó ṣe kí ni òdòdó ń dẹnu kọlẹ̀ so òdòdó ṣe kí ni ó ń dẹnu kọlẹ̀ fúláwà yẹn ti ṣe kí ni ó dẹnu kọlẹ̀ tó kí wá sókè tó máa ṣàlàyé àwọn nǹkan tó wà ńbẹ ẹjá kọ́kọ́ lọ ka research náà ẹjá lọ ka research ó ní alibahthu ìmọ̀ wà ń bí àwọn ìdáfẹ́ kíní research àwọn àgbọ́yé wà ń bẹ dáadáa ó ní alikalimatul ula àwọn gbólóhùn alákọ̀ọ́kọ́ fil amthilati sabiqati kulluha af'alun níbi ẹ̀sáàbù tó kọjá lọ wọn láti pẹ́ gbogbo ẹ̀ fíìlì verb ni aghsilu mò ń fọ̀ albasu mò ń fọ̀ ẹ̀wọ̀n ń sè mò ń wọ̀ nal'abu à ń ṣeré namshi à ń rìn ó ní gbogbo ẹ̀ pátápátá verb ni li'anna kulla minha yadullu ala amalin fi zamanin khassin torí gbogbo ẹ̀ náà ló ń dá lórí iṣẹ́ kan lásìkò tá a ṣàlẹ́ṣà idha tadabbarta hadha zaman al-khassa tó bá wà lè ronú sí àsìkò tá a ṣàlẹ́ṣà yẹn fi kulli minha ní gbogbo àwọn example yẹn wajadtahu ó rí àwọn àsìkò yẹn ní imma hadiran bóyá yẹn ni yẹn ń ṣe nǹkan yẹn presently ni tó bá sọ pé hadir ẹ̀kọ́ tá a ṣe báwọn náà ṣe máa ń dáhùn rẹ́gísítà àtòkí nìkan wà imma mustakbalan àbí kó jẹ́ kí ni mustakbal ní future ọjọ́ iwájú pẹ̀lú ìbò náà ṣe máa ń lò nìyẹn bẹ́ẹ̀ kó jẹ́ kí ni kó jẹ́ future àbí kó jẹ́ kí ni present falifẹ́ńlù agsilu wà fẹ́ mu lẹ́yìn kọ̀ọ̀kan falifẹ́ńlù agsilu rí verb agsilu yẹn yẹ̀dúlù ẹ̀wọ̀n nǹkan tá à ń sọ yẹ̀dúlù tó ti yé báyẹn akọ yẹ̀dúlù ó ń dá lórí aláhùsúlì alámọ́ fún nǹkan ní kẹsìrọ̀ ni o aláhùsúlì gásìlì ó ń dá lórí ṣíṣẹlẹ̀ fífọ̀ ìzámọ́nì hadir lásìkò tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn awil mustakbali àbí ní ọjọ́ iwájú falifẹ́ńlù albasu ẹ̀rí gbólóhùn ọ̀rọ̀ ṣẹ́ albasu yẹ̀dúlù ó náà ń dá lórí aláhùsúlì alubs ó ń dá lórí kí ni wíwọ̀ fi zamani al-hadiri lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ àbí kó jẹ́ future náà ló fẹ́ wọṣọ ẹ̀ pé ń sìn bóyá ń sìn wọ́n lọ máṣọ wedding so wọ́n ti wá parí aṣọ ní wedding kọ̀sẹ̀ méjì wọ́n á bí pé àbáwo ni àwọn alibasu thiyabi yawma kìíní kan wàá wọṣọ mi ń jọba ẹ̀ pé future nìyẹn so ó wọ̀ lọ́wọ́ náà ni kí ló ń ṣe lọ́wọ́ àmú wọṣọ ni méjèèjì yẹn náà ni à ń pè ní mudari wa yusamma kullu fi'lin min hadha an-naw'i àwa máa sọ gbogbo àwọn fíìlì tó bá ti bá ru àwòrán báyìí wá a máa pè ní kíni o al-fi'lu al-mudari a máa pè ní fi'lu mudari àn yóò máa jẹ́ kíni o fíìlù mudari o ọ̀rọ̀ náà jẹ́ tù wálẹ̀ ìjẹ́ yẹn gbé nínú àbí wọ́n bínú àmọ́ wá bẹ́ẹ̀ ó ní wà ìdá nàzọ́rítà ìwọ tí mo kọjú lọ́kùnrin yìí tákóbìnrin ní kọ́ wà ìdá kí ni ó ṣe o Dọ́rìtì náà barakallahu fik. Ó ní wàá ìdá nadharta tó o bá wo ilal harifi al-awwali ẹ̀wọ̀n kan sí al-harifu al-awwali kí ni o òun náà ní kí ni o anáàtú wa. Ó ní tó bá wo bí àràfi alákọ̀ọ́kọ́
في كل فعل من هذه الأفعال níbi gbogbo fíìlì yẹn ìwọ náà lọ sọ́jà àwọn aráàfin tó bẹ̀rẹ̀ yẹn wà àṣìbáyé àtàwọn tó tún jọ bẹ́ẹ̀ wajadtahu hamzatan ó rí pé ìsára kó jẹ́ hamza which is alif aw nunan àbí nun aw ya'an ta'an àbí ta وثم هذه الأحرف الأربعة wọn àmọ́ ẹ̀kọ́ àwọn aráàfin mẹ́rẹ̀ẹ̀rin ní kíni o aharufu mudori aráàfin mudori o wọn làwọn ti ṣe kíni o tá a ti shorten tó di kíni o tó di anaitu anaitu hamza nun yaw ta wọn á fẹ́ sọ kíni wọn á fẹ́ define ẹ̀ fún wọn ní nǹkan tá a fi máa tán. ó ní kíni al-qaida al-fi'lu al-mudari'u nígbà pé ní fi'lu mudari' huwa kullu fi'lin òun náà ní gbogbo fíìlì kan yadullu ala husuli amalin tí ó máa dá lórí ṣíṣẹlẹ̀ iṣẹ́ kan fi zamani al-hadiri lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ awil mustaqbali àbí nígbà tí ó padà dọ́jọ́ iwájú wàlà búdà kò síyèméjì wọ́n sọ pé lábúdà sọ ìtumọ̀ ẹnìyẹn wàlà búdà kò síyèméjì kò sí tàbí ṣùgbọ́n à ń yọ kún nígbà kó jẹ́ ní tí ìlú mọ́dọ̀dù tá à ń sọ yẹn ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bí harifin pẹ̀lú àràfin kan min aharufin mudori àti nínú àwọn aráàfin mudori tá a sọ yẹn alif nun yaw ta wàhíyá wọn tún wá tún gbé wá alhamzatu wà nùnú wàlíyáhu ẹ̀tàn fi kí ni ẹ fi ànáyìtì tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ẹ fi dé ó fi rọ yẹn nígbà tí wọn ní pé èmi ni mò ń tà láti gbé wa rìn gbogbo àwọn àlàyé tí mò ń ṣe látẹ̀kan yẹn ibi fíìlù mudori yẹn ibi fíìlù mọ́dí yẹn wọ́n padà ṣe fún wa wọ́n kọ́kọ́ fẹ́ ó dà pé ó kọ́kọ́ fẹ́ gbé wa náà kọ́kọ́ ṣàlàyé ẹ̀ yóò wá máa sọ pé ìgbà wo ni nǹkan báyìí ó ṣẹlẹ̀ báyìí ìgbà wo ni nǹkan báyìí ó ṣẹlẹ̀ báyìí ìgbà wo ni ó rí báyìí tó ti yé báyẹn so irú eléyìí sì ẹni wa tó padà síbẹ̀ tó kákan sọmọ aláìsẹ̀ wọ́n sọ pé fíìlù mudori ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìsáídà alif which is òun rè àbí nun tó jẹ́ kí ni ẹ̀jẹ̀ mọ àmì plural àbí kó jẹ́ ti plural àbí kó jẹ́ ti kí ni o yambahu tí ò sí kí ni o tí ò sí ń bì third person ajá ń gbó ajá yóò sí ń bì àbí kó jẹ́ ẹni tá à ń bá sọ̀rọ̀ tá a kọjú sí ẹni tá a wá ń bá sọ̀rọ̀ lọ́kùnrin àtẹni tí ò sí ń bí lóbìnrin èlò kan náà láwọn lò fún wọn. tá a bá kọjú sí tí mo bá kọjú sọ́kùnrin sìn a sọ pé táàkùlù ìwọ ọkùnrin tí mo kọjú sí ìwọ ń jẹ táàkùbìnrin tí ò sí ń bí náà a sọ pé táàkùlù àwọn táàkùbìnrin tí mo bá kọjú sí ni kò ní jẹ́ táàkùlù mọ́ òun ó jẹ́ kí ni yóò jẹ́ táàkùlín òun tún ti lọ bọ́ sínú tọ́pìkì míì tá a padà kọ́ ẹ̀rọ à ń pè ní kí ni al-af'alul khamsa àwọn fíìlì márùn kan so à ń kọ́ bẹ́ẹ̀ yẹn so níta kan fẹ́ kọ́kọ́ kọ́ ń bì ní pé fíìlù mudari o ìbẹ̀rẹ̀ ní kí ni ìpìlẹ̀ ẹni kó gba dómà ìpìlẹ̀ ẹni kó gba dómà ó ní gẹ́gẹ́ bí fíìlù mudari náà bó ṣe jẹ́ pìlẹ̀ tiẹ̀ náà ni kó gba dómà ẹ̀wọ̀n kan sí ẹ̀mí ẹ̀yìn sákò yẹn á di pé ẹyọ kan ni ò gba dómà ń bẹ̀ ẹ̀wọ̀ eléyìí kí ló fà á inú tí mo ti ṣàlàyé síwájú kí ló fà á. àwòfìlẹ̀ ńlá. Masha Allah tó dárí fọlẹ̀ ńlá ni kò lè hàn bẹ́ẹ̀ tó kàn jẹ́ námúṣ ṣáà sọ pé námúṣu yóò wà wúwo lẹ́nu so ẹ rí i pé irú eléyìí sìn ó ti clear àdìmọ̀ nǹkan tó ń pè ní fíìlù mudari ó ní ọ̀rọ̀ tí àṣẹ ń ṣe lọ́wọ́ àbí tá a padà ṣe a sì ráwọn ará fi ẹ̀ tápé kí ni o tápé fatiha ló bá gbà ń bí ànípè mudari mọ́ nìyẹn pé ànípè mudari mọ́ nìyẹn àmọ́ kò tẹ̀lé gba fatiha náà torí kí ni torí tó ti wà ní bẹ̀rẹ̀ kápẹ́ nǹkan kan bá wà níwájú ẹ̀ sìn tá a bá ti rí an yóò di kíni o an agsila an albisa albasa an alaba àmọ́ kíni o àmọ́ ìyẹn náà wọ́n padà clear rẹ̀ fún wa níwájú ṣó ti báyẹn àwọn ní tí ìmú fíìlù amur which is number 3 wọ́n á fẹ́ ká wo example fíìlù mọ́dí tó bá wà ń bẹ̀ wọ́n á kó wa fún wa ní example mo fẹ́ wo àwọn example tá a lè fi dánra wò. ó ní ikra al-ibarat al-atiyata ẹ máa wo ó ní ka àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ yìí wa mayyiz wá ṣàdáyẹrí al-af'al al-madiyata wá yọ fíìlù madi lọ́tọ̀ wal-af'al al-mudari'ata yọ fíìlù mudari lọ́tọ̀ yọ fíìlù amúrì lọ́tọ̀ àti ìkọ́lẹ̀ kẹta yẹn ẹja kọ́ mú méjì yẹn tó ti yé báyìí a fẹ́ kọ́kọ́ mú méjì a fẹ́ mú fíìlù madi which is eléyìí afẹ́ inú passage tá a fẹ́ kà yín sí a fẹ́ yọ fíìlù mọ́dí jáde
a dẹ̀ fẹ́ yọ kí ni o àti fẹ́ yọ fíìlù amúrù náà jáde àwọn èèyàn ti lọ àwọn mẹ́fà ló kún mẹ́ obìnrin 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 wọ́n dàgbé sista ṣẹ̀rífà ti sùn tí wọn mọ́ra lẹ́nu wọn gbogbo àwọn ọkùnrin ti lọ kó mẹ́ ọlọ́run ìfara náà ẹ má jẹ́ oṣù wa o ṣáwa pẹ̀lú mi ṣá Naam. pé ká ṣe exercise ká tó máa lọ àbí ẹjẹ́ àṣẹ ká fi dánra wò ó ní janal falahu kutnahu janal falahu kutnahu àgbẹ̀ ó ṣe kí ni o ó ká kọ́tìnì rẹ̀ ó ti pé kí ni o ó harvest cotton èwo ni verb nu ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí Janna. jana irú verb Jana. wo ni ṣé mọ́ọ́dí ni àbí mùdọ́rí o Mọ́ọ̀dì. mọ́ọ́dí ni àti gbà ẹ wà ó ní wà bá àwù ó wá tà bá àwù ìkìlò ohun tiẹ̀ mọ́ọ́dí ó tà Naam. Ó tà. ẹgbẹ́ tẹ̀lé fi dààmú ni pé bá ò sínú àràfin mùdọ́rí tẹ́ ẹ bá gbàgbé ẹ kàn mọ́ wọ́n ọdún lọ ni wà bá àwù ó tà súnmọ̀ lẹ́yìn náà súnmọ̀ ṣìtárọ̀ súnmọ̀ ìdílé alifu ń sìn ṣáà sọ pé alifu mùdọ́rí ò ní Rárá sà. torí pé hamzatul wasili lélẹ̀ súnmọ̀ ṣìtárà lẹ́yìn náà ó wá rà mọ́ọ́dí lòun náà èyí tó bá máa jẹ́ ti mùdọ́rí ó gbọ́dọ̀ já hamzatul kọ́tìrì kó dá wà fún ẹ̀yìn súnmọ̀ ṣìtárà ó tún wá rà mọ́ọ́dí lélẹ̀ náà ìbáǹdì sámánì yìí máa yàtá ju eléyìí ó wá ra tó fẹ́ nínú owó ẹni tó tà yẹn ó fẹ́ ra tó wù ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ó ní nọ́dọ̀rọ̀ tífùlù ilà tọ́hìrì nọ́dọ̀rọ̀ tífùlù ọmọ kékeré yẹn ó wo ilà tọ́hìrì ó wo aeroplane so kí ni yẹn o nọ́dọ̀rọ̀ yẹn kí la fẹ́ pè Fíìlù mọ́ọ̀dí. àrámì mọ̀dọ́rù lára ẹ̀wọ̀ onímọ̀ district wà wà yóò hálíkù fi sàmà nígbà tí aeroplane yẹn tó ń fò ní sánmà wà húwà àì àtọ́ irú aeroplane yẹn yóò hálíkù ó ń fò fi sàmà yìí ní sánmà kí ni yóò hálíkù yẹn Fi'lu Fíìlù mudari. mudari. ẹja àmì méjì wo la fi dà mọ̀ àmì alákọ̀ọ́kọ́ rẹ̀ òní yá Yà. Ó dàgbà àdómọ̀ ní last kìíní. yes so téèyàn bá ti fi yẹn dé ó ti clear nìyẹn ó ń fò ní sánmà fa àhábà áńyẹ tí rọ̀ mísílàhù fa àhábà ó wá nífẹ̀ẹ́ sí áńyù tí rọ̀ pé kóun náà máa fò mísílàhù gẹ́gẹ́ bí rẹ̀ àhábà ó nífẹ̀ẹ́ sí kí lòun yẹn Fíìlù mọ́ọ̀dí. Mudari. an yatira an yatira ẹja ṣe ká ṣe tafkhim an yatira Fi'lu mudari. fílù mùdọ́rì ẹni tó ti ọkọ sọ yẹn ẹ wà rí pé ṣèbí mùdọ́rì lẹ pé dóò àti rí yà bọ̀ dómọ̀ mi rí dómọ̀ kì í ṣe dandan kẹ́ rí dómọ̀ in tó fà rí Ayin. ayé ló fà nígbà tí mo fẹ́ example lẹ́ẹ̀kan tí mo ní àǹkì nígbà tí mo fẹ́ máa yí àwọn tòkì yẹn padà ó jẹ́ inú àwọn nǹkan tá a padà kọ́ wájú òun ni àwọn nǹkan tó máa ń fún fílù mùdọ́rì ní fatia àti tó máa ń fún ní sọkún àti tá a pa kí ni o tá a ṣe asfu alfa'ila tó ló dé pé náhùn tiẹ̀ wọ́n ti kọ́kọ́ sọ fún ẹ níbẹ̀rẹ̀ pé àjà yòókà o ìpìlẹ̀ eléyìí o àmọ́ ó lè yí padà tí nǹkan báyìí bá wọlé tọ́ o láti tó ti wọlé tọ́ yìí òun ló sọ di kí ni o yẹ tí ra pé kí ni o ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka ẹnà gbogbo tí wọ́n wà an yushraka táfà kan bá pè ní yushraku ó ti jẹ́ gí nìyẹn an yushraka kí wọ́n ó ṣe bọ́ ẹ pé wọ́n ti ṣe kí wọ́n present continuous ni bákan náà ló sọ pé kí ni o an ya'mala an ya'lama ta ló lè bá mẹ́sàn-án wà nù kọ́ àtọ́nà tí mo bí an ya'lama an ya'lama an fẹ́ràn tí ni
an yaqula rabbiya Allah wọ́n ní kí ataqtuluna rajulan an yaqula rabbiya Allah ẹ fẹ́ pa ọkùnrin kan ni nígbà torí pé ó ń sọ pé a jẹ́ pé eléyìí tá àti kọ ẹja kọ́ dì mẹ́rù náà a ní ó máa ń fún kíni ó máa ń fún fíìlù mùdọ́rì ò ní kíni o fatia ní parí bó ṣe rí nìyẹn a ń yẹ tírọ̀ ó wá fẹ́ fò a ní kíni yẹ tírọ̀ yìí fíìlù mùdọ́rì ò mísìláwó ẹwẹ́lẹ́ kẹta habbatil awasifu laylan habbatil awasifu laylan habbati láì tẹ̀ tí dààmú jìnnà rárá kí lélẹ́yìí. فعل ماضي ìlú mọ́ọ́dí kí lè tó gba kẹsìrọ̀ tí ò jẹ́ sùnkún ló gbà gẹ́gẹ́ bí táwùtà ní sákínà tó já mi ẹ̀. لإلتقاء ساكنين sákínà barakallahu fik wọn fẹ́ kí òun àtàmúzàtò wáṣí tó jẹ́ sùnkún yẹn papọ̀ a jẹ́ pé habbatil awasifu atẹ́gùn ńlá ó fẹ́ láìlà ńlá lórúkọ kan atẹ́gùn ńlá yẹn fẹ́ fa atifa atil masabiha ó wá pa gbogbo àwọn àtùpà tá a tàn atifa atili so kí ni atifa ati kí ni o. ó ti lè gba kẹsàn-án yẹn ẹ má jẹ́ dáwùtù ẹ̀ mọ́ o fíìlù mọ̀dọ́rì láyé òun ò lẹ́fà gba kẹsàn-án láyé táyé òfin parẹ́ ń jẹ fíìlù mọ́ bí yẹn òun ló máa ń gba kẹsàn-án torí kí ni o ètìkọ́ ìsàkíní ìtẹ̀sán tán yìí náà ni atifa ati. Assalamu alaikum sir. Ẹ jọ̀ọ́ sà mo rí ibì kan nínú suratu Ghafir nísìn wa in yushrik bihi tu mo ní ṣe last letter yẹn káfù yẹn sùkún ló gbà. Sùkún ló gbà inú àwọn nǹkan tó máa ń fún an yóò fún ní fatia in yóò fún ní sùkún. Tó bá jẹ́ pé fatia ní alifu yẹn gbà ó máa gba fatia. Tó bá yẹ pé sùkún tó bá yẹ pé kásírọ̀ ó máa gba sùkún. Irú yẹn náà ń pè ní insharutiyya in tọ́lọ̀ fi máa ṣe májẹ̀mú wà in kí ni o ẹtùkà. Wà in yushrik bihi tu'minu. Ó ní tọ́ bá ti ṣẹbọ sọ́lọ́run o in yẹn ni májẹ̀mú in tọ́ bá ti ṣẹbọ pẹ̀lú ẹ̀ tu'minu ẹ̀yin wà gbàgbọ́ so a ní ìyẹn ní kí ni o ìyẹn ni ó máa ń ṣe a máa ń fi ní fíìlù sharti wa jawabuhu fíìlù mọ̀tọ́rì yìí òun náà fẹ̀jú gan-an ọlọ́run kò ṣàánú so atifa ati mọ́ọ́dì ni torí pé kí ni o ètìkọ́ ìsàkínà atifa ati ló yẹ kó jẹ́ a sì mọ̀ pé táwùtà ní ìsàkínà nínú àwọn àpẹẹrẹ mọ́ọ́dì ni ó di mọ́ọ́dì wàkọ̀tàlà at sùkún ló gbà wàkọ̀tàlà at ba'dul ashjar bátẹ́gùn yẹn ṣe fẹ́ tán o ó wá wú àwọn igi ó ti fẹ́ ó ti paná ó tún wá wú àwọn igi ìkọ̀tàlà àti yẹn mọ́ọ́dì ní àbí mọ̀dọ́rì o. ماضي فعل ماضي. Number 4 ó ní sátọ̀ dhihibu ala al-ghanami sátọ̀ dhihibu ala al-ghanami ìkókò ó yabo àgùntàn ó yabo sátọ̀ kí la fẹ́ pélé. فعل ماضي. فعل ماضي. Fàfùtárọ̀sà ó wá pàjẹ́ wáhídàtán ìkànnù àwọn àgùntàn yẹn o wà fárọ̀ ó wá sá lọ àárì ìbánlẹ̀ tó sáré. Ìfùtárọ̀sà yẹn fàjà ní sí yẹn gbà o. Ìlúmọ́dé ni so ẹ má jẹ́ ó dá wa láàmú ẹ lè pè ní mùdọ́rì torí kò sí kíni o kò sáwọn nǹkan tó lè fún ní. àmì kankan bẹ̀ náà. Inú àwọn nǹkan tó lè fún ẹjẹ sáré fún wa lórí ìjọ yìí inú àwọn nǹkan tó lè fún mùdọ́rì ò ní fatia ń parí mẹ́rin ló pọ́pùlà anlan idan kei mẹ́rin ló pọ́pùlà àmọ́ bíi méjìlá ni lọ́dọ̀ àwọn afa ní kíni o ọlọ́run ní kíni o an lan nu'mina laka hatta nara Allaha jahra ẹni tó bá ti lázàmọ̀ Kùránì wallahi náà wò ó dùn fún
ìdán Tàbí kò yé mi dáadáa o. níbọ̀ no díẹ̀ ẹ̀ǹpa ṣe ń bẹ̀rẹ̀ ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí nǹkan tó máa ń fún mọ̀dọ́rí nǹkan tí a ní anlan idan kei ẹ̀ǹpa àti sọ ti anlan lani tábà lọ wọnú Quran wọ́n ní kí ni o ọ̀kọ́ rí nìkan tó sọ pé kí ni wọ́n pé inú sọ́ọ́tù Baqara lan nu'mina laka hatta nara Allaha jahra lan nu'mina àní gbà ẹ́ gbọ́ àní ẹ̀gbẹ́ wọn àti ìṣiṣẹ́ yẹn lan nu'mina ẹ lọ wọnú sọ́ọ́tù Taha ọlọ́run ní kí ni o kéyìnù sábì hákà kéyìnù sábì hákà ẹ má jà láàrin ìjìnà gbogbo ẹ̀ náà là á padà wá á padà fat pípa kíláàsì jẹun ṣáàlá láàrin oṣù mẹ́fà. Ustaz, mo ní question tí mo send sí ní voice bẹ́ẹ̀ mi ìgbàgbé lè ní o. ok ẹ rán mi létí tá a bá ti parí tá a bá ti conclude eléyìí sí eléyìí sí ó ti yé wa pé ìtàrọ̀sà mọ́dí. Ustaz, mẹ́ta lè ṣì dárúkọ. Lan kai. Lan idan yìí náà ní sìn mo fẹ́ wo bí tó wọn wà ní Kùránì idan ìyẹn wà ní kíní idan tẹ̀sán nígbà náà idan tó nínú àwọn kan tó máa ń fún mọ̀dọ́rì ní kíní ni àmọ́ ó tún fẹjú síwájú a ní láàmù ta'lil láàmù kéyí a ní amúdímọ́rọ̀ so a padà kọ́ àwọn èèyàn náà síwájú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìtẹ́yìn bá ti kọ́kọ́ mọ̀ ó ti mọ nawasibul mọ̀dọ́rì nìyẹn yẹn náà ń pè ní àwọn nǹkan tó máa ń fún fèèlì mọ̀dọ́rì ní kíni o tó máa ń fún fèèlì mọ̀dọ́rì ní fatiha gbogbo àwọn kọ́tà ń kọ́ yìí mo kàn ń yà lọ bí ká kọ́kọ́ máa dé lẹ́nu á padà tuntun fọ́ gangan tá a bá dé tọ́pìkì ẹ mọ̀ jáyà wà fárọ̀ ẹ̀wọ̀n kan fárọ̀ tá a ti sọ síwájú kí ni ìtumọ̀ fárọ̀. Ó sáré. Ó sáré kí nǹkan sá ẹ̀rùn pé nígbà tá a kọ́ lẹ́ẹ̀kan pé mà kútíbà kọ̀rọ̀ nítorí wàá kọ́ lẹ̀ adu àmọ́ òfin sọ nítorí wàá há fárọ̀ yóò sá lọ fárọ̀ mọ́dí àbí mọ̀dọ́rì fárọ̀ ó sáré mọ́dí àbí mọ̀dọ́rì mọ́dí ni ìgbà yẹn náà. Number 5 ó ní udkhulil ok àti ìpele amúrù làwọn tó kù ìyẹn ni last part verb tá a fẹ́ kọ́ àti mọ́mọ́dé àti mọ́mọ́dọ́rì ń sìn kọ́lọ̀ kó jọ kó fún wa ní àgbọ́yé ẹ má jẹ́ kí ó dàbí kó fẹ́ le so wàláhì ó rọ̀ gan but téèyàn bá ti fún ní time téèyàn dẹ̀ ń ṣe àwọn examples oríṣiríṣi téèyàn tó ń gbé téèyàn tó ń yẹ̀ wò so yóò tètè yé wa sister Balkis gba àwọn èèyàn ti sá lọ àwọn díẹ̀ tó kù so ká dóńbì lẹ́nu ọlọ́run kó jẹ́ kó yé wa dáadáa ẹ béèrè question yín ká sáré dáhùn. Bẹ́ẹ̀ni mo fẹ́ kó question tí mo béèrè ní ọjọ́ yẹn